ọlọ́run bá wo tó ní bá ń ṣe lẹ́ni owó ni orí mi wú gidi gan ni lágbó ọlọ́run ìṣẹ̀ṣẹ̀ òní parun. àtúnṣe ẹ wá wòran wa o. nǹkan tá a bá táwọn aṣíwájú ń ṣe nìyí àdúrà mi fún ni pé ẹ̀mí ẹ̀ á gùn. araṣọ ẹ wá wòran wa o. araṣọ bí ẹ wá. àṣàlẹ̀ àwórìrè ẹ̀sìn ilẹ̀ àwórìrè eégún. wà lórí o bàtà yìí jẹ́ wà lẹ́sẹ̀ o. àti raṣọ bí ẹ wá wòran wa. ayẹlẹ araṣọ ẹ wá wòran wa o. àti raṣọ araṣọ ẹ wá wòran wa. ẹ wá wòran ẹ má jí gbé. araṣọ ẹ wá wòran wa o. araṣọ ẹ wá wòran wa. adé ilé wà lórí bàtà ilé wà lẹ́sẹ̀ o. araṣọ ẹ wá wòran wa. ayélujára tí ọdún egúngún bá dé orin tuntun làwa ò máa kọ. eégún la fi ń ṣọdún egúngún. kò sí ohun tọkùnrin kì í dà tó bá dọdún egúngún. á dọkùnrin á dòbìnrin á tún padà wá dẹkọ̀kọ̀. àwọn ọmọ wáyé bí a má lè dá nǹkan ọmọ ìdá kúdà láwọn gbọ́dọ̀ dà. àti raṣọ ẹ wá wòran wa o. araṣọ kí ẹ wá wòran wa. adé yìí dẹ́ wà lórí o bàtà yìí dẹ́ wà lẹ́sẹ̀ o. araṣọ kí ẹ wá wòran wa. ayẹlẹ araṣọ ẹ wá wòran wa o. ẹ wá wòran araṣọ ẹ wá wòran. tọkùnrin tóbìnrin ẹ wá. araṣọ ẹ wá wòran wa o. ọmọdé tàgbà lágbo yìí araṣọ ẹ wá wòran wa. adé yìí dẹ́ wà lórí bàtà yìí dẹ́ wà lẹ́sẹ̀ o. araṣọ ẹ wá wòran wa. èmi lọmọ lọ́jọ́ àṣẹ̀bá ọmọ yàn ní ìlẹ́kùn. ọmọ ẹkùn sọdẹ fìrì palẹ̀. ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tútù. ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá mi ẹni ẹ bá rí ẹbí. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn lórí. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn lórí. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. mo fàṣìkò yìí bí ẹ̀gbọ́n mi dáadáa. gómìnà mọ́ṣúdì mi ọmọ ayé lára. ọmọ bàbá adébáyọ̀ o. òyìnbó tó ń ta yẹ̀pẹ̀ létí èkúté ẹ bá mi rí wọn. ọkọ̀ olúwa rínú. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ẹ̀mẹ̀dùn.
àjọ̀dún egúngún àdọkùnrin àdòbìnrin á tún padà wá àdẹ̀kọ̀kọ̀ a ò ní wáyé bí a má lè dá nǹkan ọmọ ìyá kúdà láwọn gbọ́dọ̀ dà àti rẹṣọ ẹ wá wòran wa o àràṣọ bí ẹ wá wòran wa adé yìí dẹ́ wà lórí o bàtà yìí dẹ́ wà lẹ́sẹ̀ o àràṣọ bí ẹ wá wòran wa. ayé ilé àràṣọ ẹ wá wòran wa o. ẹ wá wòran àràṣọ ẹ wá wòran wa. sọkùnrin tóbìnrin ẹ wá àràṣọ ẹ wá wòran wa o. ọmọdé tàgbàlagbà yìí àràṣọ. ẹ wá wòran wa. adé yìí dẹ́ wà lórí bàtà yìí dẹ́ wà lẹ́sẹ̀ rẹ̀. àràṣọ ẹ wá wòran wa. èmi lọmọ lọ́jọ́ àṣẹ̀bá ọmọ yàn ní ìlú ọmọ ẹkùn sọdẹ fìrì balẹ̀ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tutù ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá ènìyàn ni ẹ bá rí ẹbí ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn lóyún. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èbèlú. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèlú. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèlú. ọlọ́jọ́ àṣẹ̀bá
àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn. ó fàṣìkò yìí kí ẹ̀gbọ́n mi dáadáa gómìnà mọ́ṣúdì mi ọmọ ayé lára ọwọ́ bàbá Adébáyọ̀ o òyìnbó tó ń tayẹ̀ pẹ̀lẹ́ tí èkúté ẹ̀bẹ̀ mi rí wọn ọkọ̀ olúwa rínú ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ayélujára àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn tó yí lọ. ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn. olóko ẹlẹ́pọ̀ ń dá lákẹ́rẹ́ o. omi láàmọ̀ eku ayé ẹ̀ránṣẹ́ wa o omi láàmọ̀ eku. wọ́n kí ẹ bàbá ṣukura chairman OPC o gbogbo àmúhọ̀dọ̀ mi pátápátá ìmùlẹ̀ olórí oko honorable Gani Adams mi owó ọkọ̀ ọmọdé sọ́lá Gani Adams ò ní tètè kú mọ́ ti rojú ọ̀la lójú rẹ̀ ayélujára ti raṣọ ẹ wá wòran wa o araṣọ bí ẹ wá wòran wa araṣọ ẹ wá wòran wa o araṣọ bí ẹ wá wòran wa adé ìjẹwà lórí o bàtà ìjẹwà lẹ́sẹ̀ o láti raṣọ bí ẹ wá wòran wa ayélé aráṣọ ẹ wá òòràn wa o. àti raṣọ aráṣọ ẹ wá òòràn ẹ wá wòran ẹ má jí gbé aráṣọ ẹ wá òòràn wa o. aráṣọ ẹ wá òòràn wa. adé ìjẹwà lórí bàtà ìjẹwà lẹ́sẹ̀ o. aráṣọ ẹ wá òòràn wa. ayélujára tí ọdún egúngún bá dé orin tuntun làwa ò máa kọ eégún la fi ń ṣọdún egúngún kò sí ohun tọkùnrin kì í dà tó bá dọdún egúngún á dọkùnrin á dòbìnrin á tún padà wá dẹnu oko a ò ní wáyé bí a má lè dá nǹkan ọmọ ìyá kúdà láwọn gbọ́dọ̀ dà àti raṣọ ẹ wá wòran wa o araṣọ bí ẹ wá wòran wa adé ìdẹ wà lórí o bàtà ìdẹ wà lẹ́sẹ̀ o araṣọ bí ẹ wá wòran wa ayélé aráṣọ ẹ wá òòràn wa o. ẹ wá wòran aráṣọ ẹ wá òòràn wa. tọkùnrin tóbìnrin ẹ wá aráṣọ ẹ wá òòràn wa o. ọmọdé tàgbàlagbè araṣọ ẹ wá òòràn wa. adé ìjẹwà lórí bàtà ìjẹwà lẹ́sẹ̀ o. aráṣọ ẹ wá òòràn wa. èmi lọmọ lọ́jọ́ àṣẹbá ọmọ yàn nílé ọmọ ẹkùn sọdẹ fìrì balẹ̀ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tutù ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá mi ẹni ẹ bá rí ẹbí ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ mẹ́dùn lórí. ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn lórí. ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn. ó fàṣìkò yìí kí ẹ̀gbọ́n mi dáadáa gómìnà mọ́ṣúdì mi ọmọ ayé lára ọwọ́ bàbá Adébáyọ̀ o òyìnbó tó ń tayẹ̀ pẹ̀lẹ́ tí èkúté ẹ̀bẹ̀ mi rí wọn ọkọ̀ olúwa rínú ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ayélujára àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn tó ń lọ. ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn
Dàdí Adams ò ní tètè kú mọ́ tí rojú ọ̀la lójú rẹ̀. Olóko ẹ̀ lọ́kàn ń dá lábẹ́rẹ́ o. Omi láàmọ̀ eégún ayé, àṣìjẹ́ wa wò. Omi láàmọ̀ eégún. Ẹ bá mi tọ́jú Aláàjì Ṣákìrù mi Abìjà ọ̀rà bí ẹkùn. Owó ọkọ̀ ọlọ́jà sùwé bá tu mi. Shaman ọ́fíìsì gbogbo ìjòdì pátápátá. Ó kọ́lé kan sí jùrì o. Ilé ńlá ni. Abìjà ò ní tètè kú mọ́ tí rojú ọ̀la lójú rẹ̀. Ṣèmáyégún gbogbo Ìjẹ̀bú mú ṣe pátápátá. Bàbá olóyè tuntun. Ikú ò ní jẹ́ wá ẹ̀tì láàrin wa. Olóko ẹlẹ́kàn ń dá lákàrẹ́ o. Omi láàmọ̀ eégún ayé, àṣìjẹ́ wa wò. Omi láàmọ̀ eégún. Bá ń tọ́jú balẹ̀ Mùsíbáwù mi. Balẹ̀ gbogbo ìjòyè pátápátá ọmọ dáadáa ni. Balẹ̀ ọkọ̀ olùbántata. Ikú ò ní jẹ́ wá ẹ̀tì láàrin wa. Bá ń tọ́jú balẹ̀ àbọ̀ ètò. Owó bàbá mi ná. Bàbá Lukumanu mi ò ní tètè kú mọ́ sí lójú ọ̀la lójú rẹ̀. Àgọ́ ètò sanilé ńlẹ́ ọmọ nígbàsá màlẹ́ ọmọ afákúnjẹbọ. Ọmọ bàbá rí fún àrùgbọ́dọ̀ ṣẹbọ. Olóko ẹlẹ́kàn ń dá lábẹ́rẹ́ o. Omi láàmọ̀ eégún ayé, àṣìjẹ́ wa wò. Omi láàmọ̀ eégún. Bálọ̀ àgọ́ ètò ẹni bá dùn ẹ o. Omi láàmọ̀ eégún ayé, àṣìjẹ́ wa wò. Omi láàmọ̀ eégún. Ábẹ̀bí ọdún mo kí ẹ gbogbo iṣẹ́ rí ọlọ́fin pátápátá. Ábẹ̀sí ìtìmí abíjú télọ̀. Òyìnbó télọ̀ tó pawó. Bámi tọ́jú ààrẹ múmú ni mi Adéọlá. Tí n bá dé sọ̀rí ọlọ́fin wọ́n ń tọ́jú mi dáadáa. Olóko ẹlẹ́kàn ń dá lákàrẹ́ o. Omi láàmọ̀ eégún ayé, àṣìjẹ́ wa wò. Omi láàmọ̀ eégún. Ọlọ́jọ́ àṣẹbá ẹni bá dán wa o. Omi láàmọ̀ eégún ayé, àṣìjẹ́ wa wò. Omi láàmọ̀ eégún. Ọba ṣẹ́gun gbogbo ẹ̀rìn láwọ̀rí nǹkan ṣé wọ́n ń bẹ lálàáfíà ara. Owó bàbá ọ̀sìn Mùsílíù àbùmọ̀ kí ẹ mọ kékeré ni. Ọba ṣẹ́gun ikú ò ní jẹ́ wá ẹ̀sìn láàrin wa. Òun ló fún mi lóye tuntun. Àgbà kí gbogbo ẹ̀rìn lánìí mi. Bá ń tọ́jú Olúwo Jẹ̀lílì mi. Olúwo Jẹ̀lílì mo kí ẹ bí ẹ tó. Ayélujára ti raṣọ. Ẹ wá wòran wa o. Araṣọ bí ẹ wá wòran wa. Araṣọ ẹ wá wòran wa o. Araṣọ bí ẹ wá wòran wa. Adé ìdẹ́ wà lórí o. Bàtà ìdẹ́ wà lẹ́sẹ̀ o. Àti raṣọ bí ẹ wá wòran wa. Ayélé aráṣọ, ẹ wá wòran wa o. Àti raṣọ Aráṣọ, ẹ wá wòran ẹ wa. wá wòran ẹ má jí gbé. Aráṣọ, ẹ wá wòran wa o. Aráṣọ, ẹ wá wòran wa. Adé ìdẹ́ wà lórí, bàtà ìdẹ́ wà lẹ́sẹ̀ o. Aráṣọ, ẹ wá wòran wa. Ayélujára tí ọdún egúngún bá dé òní tuntun làwa ò máa kó. Eégún la fi ṣọdún egúngún. Kò sínú tọkùnrin mi ń dà tó bá dọdún egúngún. Á dọkùnrin, á dòbìnrin, á tún padà wá àdẹ gbogbo. A ò ní wáyé bí a má lè dé ọmọ ìyá kúdà láwùjọ bá. Àti raṣọ, ẹ wá wòran wa o. Araṣọ bí ẹ wá wòran wa. Adé ìdẹ́ wà lórí o. Bàtà ìdẹ́ wà lẹ́sẹ̀ o. Araṣọ bí ẹ wá wòran wa. Ayélé aráṣọ, ẹ wá wòran wa o. Ẹ wá wòran. Aráṣọ, ẹ wá wòran wa. Tọkùnrin tóbìnrin ẹ wá. Aráṣọ, ẹ wá wòran wa o. Ọmọdé tàgbàlagbè araṣọ. Ẹ wá wòran wa. Adé ìdẹ́ wà lórí, bàtà ìdẹ́ wà lẹ́sẹ̀ rẹ̀ mọ́. Aráṣọ, ẹ wá wòran wa. Èmi lọmọ lọ́jọ́ àṣẹ̀bá ọmọ yàn ní ìgbèkú. Ọmọ ẹkùn ṣọdẹ fìrì pálẹ̀. Ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tùtùrù. Ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá mi ẹni ẹ bá rí ẹbí. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ mẹ́dùn. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn lórí. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èbèlú.
àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn. ayélujára àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn joyin lọ. ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ ìmẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn. ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ ìmẹ̀dùn. wọ́n kẹ́ bàbá ṣùkúrà ṣáwọn ọ́fíìsì o gbogbo àwọn ọ̀dọ́ ní pátápátá.
tuntun làwa ò máa kọ. Eégún la fi ń ṣọdún egúngún. Kò sí ohun tọkùnrin kì í dà tó bá dọdún egúngún. Á dọkùnrin, á dòbìnrin, á tún padà wá dé gbogbo. A ò ní wáyé bí a má lè dá nǹkan ọmọ ìyá kúdà la ò gbọ́dọ̀ dà. Àti raṣọ, ẹ wá wòran wa o. Araṣọ, ilé wá wòran wa. Adé ìdé wà lórí o, bàtà ìdé wà lẹ́sẹ̀ o. Araṣọ, ilé wá wòran wa. ayé ilé aṣọ ẹ wá wòran wa o. Ẹ wá wòran. Araṣọ ẹ wá wòran wa. Tọkùnrin tóbìnrin ẹ wá. Araṣọ ẹ wá wòran wa o. Tọmọdé tàgbà lápè araṣọ. ẹ wá wòran wa. Adé ìdè wà lórí bàtà ìdè wà lẹ́sẹ̀ rẹ̀ mọ́. Araṣọ ẹ wá wòran wa. Èmi lọmọ lọ́jọ́ àṣẹ̀bá ọmọ yàn ní ìlú. Ọmọ ẹkùn ṣọdẹ fìrì pálẹ̀. Ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tùtùrù. Ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá mi ẹni ẹ bá rí ẹbí. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ mẹ́dùn. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn lóyún. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èmèlú. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èmèlú. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èmèlú. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ mẹ́dùn. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn sóyún lọ. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èmèlú. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èmèlú. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èmèlú. Ó fàsìkò yìí bí ẹ̀gbọ́n mi dáadáa. Gómìnà Mọ́ṣúdì mi ọmọ ayé lára. Ọmọ bàbá Adébáyọ̀ o. Òyìnbó tó ń tayẹ̀ pẹ̀lẹ́ tí èkúté ẹ bá mi rí wọn. Ọkọ̀ olúwa rínú. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ mẹ́dùn. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn. Ayélujára àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn tó yẹ. Ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èmèlú. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èmèlú. Ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èmèlú. Olóko ẹlẹ́pọ̀ ń dá lákàrẹ̀ o. Omi láàmọ̀ eégún ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. Omi láàmọ̀ eégún. Mo kí ẹ bàbá Ṣúkúrà, Chairman OPC o, gbogbo àmú ọ̀dọ́ mi pátápátá, ìmùlẹ̀ olórí oko, Honorable Gani Adams mi, owó ọkọ̀ ọmọ Jísọ́lá, Gani Adams ò ní tètè kú mo ti rojú ọ̀la lójú rẹ̀. Olóko ẹlẹ́pọ̀ ń dá lákàrẹ̀ o. Omi láàmọ̀ eégún ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. Omi láàmọ̀ eégún. Ẹ bá mi tọ́jú Aláàjì Ṣákìrù mi Abìjà ọ̀rà bí ẹkùn. Owó ọkọ̀ alájà sùwé bá tu mi. Chairman ọ́fíìsì gbogbo ìjòyè pátápátá. Ó kọ́lé kan sí jùrì o. Ilé ńlá ni. Abìjà ò ní tètè fún mo ti lójú ọ̀la lójú rẹ̀. Ṣèfún Máyégún gbogbo Ìjẹ̀bú mu ṣe pátápátá. Bàbá olóyè tuntun. Ikú ò ní jẹ́ wá ẹ̀tì láàrin wa. Olóko ẹlẹ́kàn ń dá lákàrẹ̀ o. Omi láàmọ̀ eégún ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. Omi láàmọ̀ eégún. Bá ń tọ́jú balẹ̀ Mùsùlùmí mi, balẹ̀ gbogbo ìjòyè pátápátá ọmọ dáadáa ni. Balẹ̀ ọkọ̀ olùbá ń tata. Ikú ò ní jẹ́ wá ẹ̀sìn láàrin wa. Bá ń tọ́jú balẹ̀ àgọ́ ètò. Owó bàbá mi ná. Bàbá Lukumanu mi ò ní tètè kú mọ́ sí lójú ọ̀la lójú rẹ̀. Àgọ́ ètò sanilé, ìlú ọmọ nígbàsàmà lọ́mọ afákúnjẹbọ. Ọmọ bàbá rí mọ̀ gbọ́dọ̀ ṣẹbọ. Olóko ẹlẹ́kàn ń dá lábẹ́rẹ́ o. Omi láàmọ̀ eégún ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. Omi láàmọ̀ eégún. Bálọ̀ gọ́ọ̀dù ẹni bá dùn ẹ o. Omi láàmọ̀ eégún ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. Omi láàmọ̀ eégún. Ábẹ̀bí ọdún mo kí ẹ gbogbo iṣẹ́ rí ọlọ́fin pátápátá. Ábẹ̀sí ìtìmí abíjú
bámi tọ́jú ààrẹ múmú ní mi Adéọlá tí n bá dé sọ̀rí ọlọ́fin wọ́n ń tọ́jú mi dáadáa ẹ̀dọ́gbọ́ ẹlẹ́kọ̀ọ́ ń dá lágbẹ̀rẹ̀ o. Onílàmọ̀ eégún ayé ẹni jẹ́ wa wò onílàmọ̀ eégún. ọlọ́dún àṣẹbá ẹni bá dán wa o. Onílàmọ̀ eégún ayé ẹni jẹ́ wa wò onílàmọ̀ eégún. ọba ṣẹ́gun gbogbo ẹ̀rín láwọ̀rí nǹkan ṣé wọ́n ń bẹ lára bí ara ayélujára ti raṣọ ẹ wá wòran wa o araṣọ bí ẹ wá wòran wa araṣọ ẹ wá wòran wa o araṣọ bí ẹ wá wòran wa adé ìjẹwà lórí o bàtà ìjẹwà lẹ́sẹ̀ o àti raṣọ bí ẹ wá wòran wa. Ayẹlẹ aráṣọ ẹ wá wòran wa o. àti raṣọ Aráṣọ ẹ wá wòran ẹ wá wòran ẹ má jí gbé. aráṣọ ẹ wá wòran wa o. Aráṣọ ẹ wá wòran wa. Adé ilé wa lórí bàtà ilé wa lẹ́sẹ̀ o. Aráṣọ ẹ wá wòran wa. ayélujára tí ọdún egúngún bá dé òní tuntun làwa ò máa kọ eégún la fi ń ṣọdún egúngún kò sí ohun tọkùnrin kì í dà tó bá dọdún egúngún àádọkùnrin àádọbìnrin á tún padà wá àdẹ gbogbo a ò ní wáyé bí a má lè dá nǹkan ọmọ ìyá kúdà láwọn gbọ́dọ̀ dà àti raṣọ ẹ wá wòran wa o araṣọ bí ẹ wá wòran wa adé yìí dẹ́ wà lórí o bàtà yìí dẹ́ wà lẹ́sẹ̀ o araṣọ bí ẹ wá wòran wa. Ayẹlẹ aráṣọ ẹ wá wòran wa o. ẹ wá wòran Aráṣọ ẹ wá wòran wa.
bàtà yìí jẹ́ wà lẹ́sẹ̀ o láti raṣọ iye wà òòràn wa. ayẹlẹ aráṣọ ẹ wá òòràn wa o. àti raṣọ aráṣọ ẹ wá òòràn wa. ẹ wá òòràn ẹ má jí gbé. aráṣọ ẹ wá òòràn wa o. aráṣọ ẹ wá òòràn wa. adé ilé wà lórí bàtà ilé wà lẹ́sẹ̀ o. aráṣọ ẹ wá òòràn wa. ayélujára tí ọdún egúngún bá dé orin tuntun làwa ò máa kọ. eégún la fi ń ṣọdún egúngún kò sí ohun tọkùnrin kì í dà tó bá dọdún egúngún àdọkùnrin àdòbìnrin á tún padà wá àdẹkùnkù a ò ní wáyé bí a má lè dá nǹkan ọmọ ìyá kúdà láò gbọ́dọ̀ dà. àti rẹṣọ ẹ wá wòran wa o araṣọ kí ẹ wá wòran wa adé yìí dẹ́ wà lórí o bàtà yìí dẹ́ wà lẹ́sẹ̀ o araṣọ kí ẹ wá wòran wa. ayẹlẹ aráṣọ ẹ wá òòràn wa o. ẹ wá wòran aráṣọ ẹ wá òòràn wa. tọkùnrin tóbìnrin ẹ wá aráṣọ ẹ wá òòràn wa o. ọmọdé tàgbàlá pé araṣọ ẹ wá òòràn wa. adé ilé wà lórí bàtà ilé wà lẹ́sẹ̀ o. aráṣọ ẹ wá òòràn wa. èmi lọmọ lọ́jọ́ àṣẹ̀bá ọmọ yàn ní ìmẹ̀kù ọmọ ẹkùn sọdẹ fìrì gbálẹ̀ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tùtùrù ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá mi ẹni ẹ bá rí ẹbí ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ mẹ́dùn lóyún. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èbèdù. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèdù. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèdù. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ìmẹ̀dùn sóyún lọ. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èbèdù. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèdù. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèdù. ó fàsìkò yìí bí ẹ̀gbọ́n mi dáadáa gómìnà mọ́ṣúdì mi ọmọ ayé lára ọwọ́ bàbá adébáyọ̀ o òyìnbó tó ń tayẹ̀ pẹ̀lẹ́ tí èkúté ẹ bá mi rí wọn ọkọ̀ olúwa rínú ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ ìmẹ̀dùn ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ ìmẹ̀dùn ayélujára àṣẹ̀bá o ìlú ọjọ́ ìmẹ̀dùn tó yín lọ. ọlọ́jọ́ àṣẹ̀bá ìlú ọjọ́ èbèdù. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèdù. ọlọ́jọ́ àṣẹ̀bá o ìlú ọjọ́ èbèdù. olóko ẹlẹ́pàá ń dá lákẹ́rẹ́ o. omi láàmọ̀ eku ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. omi láàmọ̀ eku. mo kí ẹ bàbá ṣùkúrà chairman OPC o gbogbo àmúhàn ọ̀dọ́ mi pátápátá ìmùlẹ̀ olórí oko honourable Gani Adams mi owó ọkọ̀ ọmọ jísọ́lá Gani Adams ò ní tètè kú mo ti rojú ọ̀la lójú rẹ̀ olóko ẹlẹ́pàá ń dá lákẹ́rẹ́ o. omi láàmọ̀ eku ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. omi láàmọ̀ eku. ẹ bá mi tọ́jú alájì ṣákìrù mi abìjà ọ̀rà bí ẹkùn owó ọkọ̀ ọ̀làjà sùwé bá tu mi chairman ọ́fíìsì gbogbo ìjùrì pátápátá ó kọ́lé kan sí jùrì o ilé ńlá ni abìjà ò ní tètè kú mo ti lójú ọ̀la lójú rẹ̀ ṣèfún máyégún gbogbo ìjẹ̀gún mi ṣe pátápátá bàbá olóyè tuntun ikú ò ní jẹ́ ìwà ẹ̀tì láàrin wa olóko ẹlẹ́kàn ń dá lákàrẹ́ o. omi láàmọ̀ eku ayé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ o. omi láàmọ̀ eku. bá ń tọ́jú balẹ̀ mùsùlùmí mi balẹ̀ gbogbo ìlú pátápátá ọ̀hún ọ̀bẹ fún mi.
kò fẹ́ dànù àmà gbẹgbẹ kò fẹ́ owó kan ọmọ àgbà ẹ̀jẹ̀ ìgbà mo bọ́ ìṣẹ̀lú fọ́tò òṣàwọ́ bọ́ sí lẹ́nu wọ́n ti rí bẹ̀rẹ̀ àtàyà àtàyà ẹ̀dá bẹ̀rẹ̀
dọdún egúngún àdọkùnrin àdòbìnrin á tún padà wá àdẹkọ̀kọ̀ a ò ní wáyé bí a má lè dá nǹkan ọmọ ìdá àkúdà láò gbọ́dọ̀ dà àti ráṣọ ẹ wá wòran wa o.